Ìbànújẹ́ sórí àgbàkodò ní Yoruba movie industry. Gbogbo wọn ni wọ́n ń wa ẹkún mu bí gàrí bí ẹni tí wọ́n fẹ́ràn gidi gan ní Yoruba movie industry tí àwọn fans náà tí wọ́n sì fẹ́ràn arábìnrin ọ̀hún. Ó ti jáde láyé ó ti jẹ́ Ọlọ́run ní pé arábìnrin tí a mọ̀ sí ALLWELL ADEMOLA ó ti jáde láyé ó ti jẹ́ Ọlọ́run ní pé ẹ̀yin èèyàn wa arábìnrin yìí kò ní ọmọ láyé ṣùgbọ́n kò sí ní ọkọ náà. Arábìnrin yìí ó jẹ́ ìlúmọ̀ọ́ká tí gbogbo ènìyàn tí wọ́n mọ̀ ọ́n. Ìjẹ́ ẹ fẹ́ mọ irú ikú wo tí òun ló pa arábìnrin tí a mọ̀ sí ALLWELL ADEMOLA, irú ikú wo ló pa o, àti wípé ọmọ ọdún mélòó ni ALLWELL ADEMOLA kí ó tó jáde láyé. Àwọn ìbéèrè wọ̀nyí òun ni a ó máa dáhùn ní orí ètò wa níbí ilé ní. Ṣùgbọ́n òkè àtó tẹ̀síwájú tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Ìdùmarè. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé ALLWELL ADEMOLA kò fi ọmọ sáyé o, kò sì fi ọkọ sáyé náà pẹ̀lú. Arábìnrin yìí ó jẹ́ 43 years ó ní arábìnrin yìí ṣe kí ó tó jáde láyé. Irú ikú wo ló pa ALLWELL ADEMOLA? Heart attack ni àwọn èèyàn sọ wípé ó pa ALLWELL ADEMOLA o. Arábìnrin yìí ó ti fa àwọn nǹkan púpọ̀ sí Yoruba movie industry tí àwọn èèyàn sọ. Ó sì jẹ́ ẹni tí àwọn fans pẹ̀lú àwọn kọ̀lígì rẹ̀ tí wọ́n nífẹ̀ẹ́ sí gidi gan. Ẹ̀yin èèyàn wa ìròyìn ní ṣókí tí a mú wá fún yín lénìí nìyí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa ní lẹ́ẹ̀kan sí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Ìdùmarè. Ire lójú gbogbo ọmọ rè ó tún dọjọ́ mi ọjọ́ rè ó dìgbà.